mo kí wa nílé lóko, mo kí wa lógún lógún, mo kí wa lọ́gbọ̀n lọ́gbọ̀n, mo kí wa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́, mo kí wa tológun tológun, gbogbo ẹ̀yin ọmọ Òtùfẹ̀ níbikíbi tí a bá wà. A kú dédé àsìkò yìí. Ní agbára Ọlọ́run láìpẹ́ nǹkan kan ń bọ̀ lọ́nà tó máa já gbogbo ọmọ Yorùbá láyà. Tó bá ti dìgbà náà, a máa rí ẹ̀kọ́ ti fojú mú mi hàn. Ibi tí onítìrí bá ilẹ̀ Yorùbá dé lágbára ìṣelédùà ẹ máa rí. Ojú gbogbo wọn ti rí, gbogbo àwọn tó ń bú bàbá Akíntóyè, àwọn tó ń bú Ìgbòho, gbogbo wọn ti ojú wọn ti já ń sìn. Ojú wọn ti já. Ta ló poison Ọmọbọ̀tá? Ta ló poison Ọmọbọ̀tá? Gbogbo ẹ̀ lẹ máa gbọ́. Gbogbo ẹ̀ lẹ máa gbọ́, gbogbo bó ṣe. Ẹ wò, ẹ jẹ́ ká sì fi bẹ́ẹ̀ lẹ̀ náà. Ohun tá a mú wálé ni pé mo gbé fọ́nrán ìwá ní kẹ́ bá mi wò. Sister mi yìí ló ṣe fọ́nrán yìí náà gbé síta ni mo ní kémi náà bá wọn fọ ilé ojú. Ṣé lóòótọ́ ni? Ṣé lóòótọ́ ni? Ṣé mọ̀ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Kò sí ọba kan tí wọ́n lè yọ dànù. Àìmọye nínú ìtàn àwọn ọba tí wọ́n ti yọ. Ó dà ń pé irú ẹ̀ fẹ́ ṣẹlẹ̀ o. Àwọn ọba tí wọ́n ti dethrone nílẹ̀ Yorùbá. Ó dà ń pé irú ẹ̀ ti fẹ́ padà ṣẹlẹ̀. Ṣé mọ̀ pé wọ́n ti gbàgbára fún àwọn gómìnà. Àwọn gómìnà lálágbára ìlú ń sìn. Ẹ máa gbọ́ nǹkan tí sister ẹ sọ. Wọ́n tẹ fọ́nrán kan síta, wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ kan síta wípé wọ́n kùkù ẹ̀ lọ́wọ́, wọ́n sì lọ́wọ́, wọ́n fẹ́ yọ ọba Akeem Ọwọ́adé. Ṣé lóòótọ́ ni? Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, agbẹnusọ fún ẹ̀yin àwọn Ọ̀yọ́ Mèsì, àwọn ọmọ Ọ̀yọ́, Ààrẹ Amoruf, ṣé lóòótọ́ ni? Ṣé lóòótọ́ ni? Mo mọ̀ pé ẹ̀yin náà ẹ ti gbọ́, ẹ dẹ̀ ti wo fọ́nrán yìí. Òun ni mo ṣe gbé wá fún wa. Wọ́n lẹ́ni tó ń gbéyàwó wá bá kì í garùn. Ẹ farabalẹ̀ nísìnyí. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ohun tí sister yìí, ohun tí wọ́n wí. Ọ̀rọ̀ wà ń bẹ o. Ọ̀rọ̀ wà ń bẹ o. Ọ̀rọ̀ wà ń bẹ o. Ṣé mọ̀ pé níjọ́ kìíní àná nígbà tí ojú tá máa fi ń wò kan máa yàtọ̀ síra. Nígbà tí ọmọkùnrin kan bọ́ síta tó ní ọ̀tá Saheed Òṣùpá kú ní ọjọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde, wọ́n bú lọ́tùn, mo kọ post video yẹn mi ò sọ̀rọ̀ ńbẹ̀. Wọ́n bú lọ́tùn, wọ́n bú lósì, wọ́n ṣe oríṣiríṣi. Ẹ wo, kò sẹ́ni tí Ọlọ́run ò lè rán síyàn o. Kò sí ẹni tí Ọlọ́run ò lè rán síyàn. Ẹni tí wọ́n bá sọ ọ̀rọ̀ yìí fún ni pé kóun lọ gbé ìgbésẹ̀, kó ṣàdúrà. Torí Ọlọ́run máa ń fìran hàn yàn gbà míì tẹ́ pé èèyàn á lè tètè mọ bí tá kọjú àdúrà sí ni. Ọlọ́run lè gbọ́ ẹnu wèrè, ó lè fi jíṣẹ́ fún yàn. Ọlọ́run lè gbọ́ ẹnu aṣiwèrè kó fi jíṣẹ́. Bí ọ̀gbẹ́ni yẹn bó ṣe jíṣẹ́ yẹn ni ò kọ̀ dá. Ṣùgbọ́n ẹ máa kó ọ̀rọ̀ ẹ dànù, ẹ máa kó dànù. Kí Saheed Òṣùpá mọ̀mọ́ káwọn náà ti gbé ìgbésẹ̀. Kíngí òòṣà, mo jẹ́rìí wọn. Bẹ́ẹ̀ni, tí wọ́n fi gbogbo ara ṣorin. Ní gbọ́kùn yín torí ẹ múnú wa dùn. Bẹ́ẹ̀ni, ẹ má kọ̀rọ̀ arábìnrin yẹn ṣòro. Eléyìí tó ń bọ̀ lọ́nà, ẹ jẹ́ ká farabalẹ̀ nísìnyí, kẹ́ jẹ́ ká wò ó. Ní láfún, ẹ má gidi ni. Mẹ́wàá máa ṣẹlẹ̀ léni lórí ayélujára. Ọba Akeem Ọwọ́adé, ìyẹn Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o. Ó ṣeé ṣe kí wọ́n rọ̀ wọ́n lóyè o. Ìròyìn kan ti ń lọ káàkiri báyìí lórí ayélujára. Lórí rògbòdìyàn tó ṣẹlẹ̀. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ kí sáré gbé yín débẹ̀ ní pápá ẹ má jẹ́ kí gbà yín lákòókò tó pọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tí a rí ní orí péèjì Ajétúmọ̀bí Awólọ́wọ̀ Ọba Kọ́láwọlé, ibẹ̀ láti rí ìwé ìròyìn tí a fẹ́ kà yìí. Ẹ jẹ́ kí n kà síwájú kẹgbọ́n kan tí wọ́n sọ níbẹ̀. Aláàfin Ọ̀yọ́ face dethronement as Oyo State House of Assembly received 6 petition. Wọ́n ní petition 6 àtọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kan Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Ọwọ́adé. Wọ́n ní if care is not taken, Ọba Ọwọ́adé, the Aláàfin Ọ̀yọ́, risked becoming the 3rd Aláàfin to be dethroned. Ọba Àjàká was enthroned twice. He was initially overthrown by his brother Ṣàngó and later restored to the throne. Aláàfin Adédìran Adéyẹmí II ascended to the throne in 1945, but was dethroned in July 1954 due to political issue. Ó jẹ́ kí n kà bẹ̀yẹn sí. Aláàfin Adédìran Adéyẹmí II. Wọ́n ní wọ́n gbé wọn sórí àléfà ní ọdún 1945. Wọ́n ní ṣùgbọ́n wọ́n tún yọ wọ́n kúrò
ní orí àléfà ní ọdún 1954 gẹ́gẹ́ bí political issue wọ́n àmọ́ political issue tó wà láàrin yẹn ẹ jẹ́ n tẹ̀síwájú. Ọba Owóadé ascendedly to be throne òyìnbó ìpọ ẹ má bínú sí mi. Ọba Owóadé ascended to be thrown in 2025 and promptly encounter problems with the public and fellow monarchs in Yoruba land. Àwọn ní àwòrán pẹ̀lú àwọn ọba aládé míì. Wọ́n ní by 2026, the Oyo State House of Assembly reportedly received 6 petitions against the king. 6 petitions ni wọ́n fi ẹ̀sùn 6 ni wọ́n fi kan ọba Akeem Owóadé ìyẹn Aláàfin Ọ̀yọ́. To be sincerely, Ọba Owóadé has undermined the dignity of the throne of Aláàfin due to his lack of principle of ọmọlúwàbí. His character as Aláàfin fell short of many people's expectation. Ẹ̀yin tèmi gẹ́gẹ́ bí ìròyìn tí a rí kà ní orí Facebook page Ajétúmọ̀bí Awólọ́wọ̀ Ọba Kọ́láwọlé òun ni mo kà fún yín. Wọ́n ní ẹ̀sùn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kan Aláàfin Ọba Akeem Owóadé. Ipò ṣeéṣe o kí wọ́n ràn wọ́n lóyè. Ṣùgbọ́n láìpẹ́ yìí la rí tí ààrẹ Almoruf gbogbo alamọ ààrẹ tó jẹ́ pé wọ́n jẹ́ bí agbẹnusọ láti ìlú Ọ̀yọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ tó bá ti sọ tó bá ti wá láti ẹnu wọn kẹ́tì mọ̀ wípé àwọn ò kì í mọ̀fò òótọ́ ni. Láìpẹ́ yìí la rí tí wọ́n jáde ó ní àwọn blọ́gà ni wọ́n ń gbé àwọn ìròyìn dá káàkiri o ìpè ìròyìn fẹ́ẹ̀kì ni ìpè ta ló tó bẹ́ẹ̀ láti rọba lóyè ó ní ta ló tó gbóná wojú Aláàfin Ọ̀yọ́ wọ́n ní kò sí ẹni tó bẹ́ẹ̀ láti rọ̀ wọ́n lóyè wọ́n ní ìròyìn òfégè ìyẹn fake ni wọ́n gbé káàkiri orí social media wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o wọ́n ní àwọn blogger kan tí wọ́n sanwó fún ló dàbẹ́ ni pé wọ́n lọ ń gbé ìròyìn tí ò fẹsẹ̀ múlẹ̀ ni wọ́n lọ ń gbé jáde. Ẹ̀yin tèmi tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé ní ọdún tó kọjá ṣé ẹ mọ̀ pé rògbòdìyàn kan ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Olú Ìbàdàn ti ìlú Ìbàdàn níbi tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ti nawọ́ sí bàbá nígbà tí Olú Ìbàdàn ti ìlú Ìbàdàn tí wọ́n ń bọ̀ tí wọ́n fẹ́ wá jókòó sórí àga níbi ayẹyẹ anniversary tí wọ́n ṣe tí Governor Ṣèyí Mákindé òun ló organize anniversary yẹn. So Aláàfin Ọ̀yọ́ àwọn ló kọ́kọ́ wà lórí àga nígbà tí Olú Ìbàdàn ìyẹn Ọba Lámídì tí wọ́n ń bọ̀ tí wọ́n fẹ́ jókòó ní a rí tí Aláàfin Ọ̀yọ́ tí ó nawọ́ sí bàbá mà kọ̀ bàbá ò gbọ́wọ́ o bàbá ò gbọ́wọ́. Kódà ọ̀rọ̀ yìí ti dá gbọ́nmi sí omi òtó lórí ayélujára wípé ó dàbí Olúbàdàn bí ò ṣe gbọ́wọ́ nítorí àrífín ni pé báwo ni Aláàfin Ọ̀yọ́ ṣe máa jókòó sórí àga tí wọ́n máa nawọ́ sí Olúbàdàn Ọba Lámídì ipe àrífín gbáà àrífín ipe nípa tipò Olúbàdàn kì í ṣẹgbẹ́ wọn nípa ti ọjọ́ orí ó ní Olúbàdàn kì í ṣẹgbẹ́ wọn ó ní ó yẹ kí wọ́n dìde kí wọ́n dì mọ́ wọn ni tàbí kí wọ́n ṣàdìde kí wọ́n yẹ wọn sí ó ní kò yẹ kó jókòó sórí àga kí wọ́n máa nawọ́ sí kábíyèsí. Ọ̀rọ̀ yìí ti wá dọ̀pọ̀ mi sí omi òtó lórí ayélujára oríṣiríṣi blogger ni wọ́n ti ń jáde àwọn tí wọ́n sọ̀pọ̀tì Aláàfin Ọ̀yọ́ àwọn tí wọ́n ègèsì Aláàfin Ọ̀yọ́ àwọn tí wọ́n sọ̀pọ̀tì Olúbàdàn Ọba Rasheed àwọn náà wà lórí social media tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó fún kábíyèsí wa Aláàfin Ọ̀yọ́ lọ́tún lọ́sì àwọn kan tiẹ̀ sọ pé wọ́n ti nígbéraga jù kí ló ṣe wọ́n ṣàwọn nìkan ni bẹ́ẹ̀ ni lọ́jọ́ sí náà tí wọ́n ní wọ́n fún Ọ̀nìrìṣà olórí ọba pé wọ́n fún wọn ní 48 hours pé tàn bá fún wọn pé wàhálà máa ṣẹlẹ̀
wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé àwọn àṣìṣe wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé síta ìyẹn àṣìṣe Aláàfin Ọ̀yọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé síta ìpè kí ló ṣe wọ́n ṣé wọ́n mọ ìwà tí wọ́n wù nílẹ̀ Yorùbá ni bó tilẹ̀ jẹ́ pé òkè òkun ni wọ́n wà kó tó di pé wọ́n ní kó máa bọ̀ lẹ́kan wá jọba. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ wà. Ṣé rí Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Owóadé tí ẹ bá wò wọ́n dáadáa ẹ rí pé wọ́n jẹ́ oníwà tútù wọn kì í sọ̀rọ̀ wọn lápọn wọn lágbájá. Tẹ́ bá dẹ̀ ní ká wo olórí ọba ìyẹn kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ àwọn náà lápọn. Ẹ̀yin tèmi wọn ló ṣe ṣe o kí wọ́n ràn wọ́n lóyè ṣùgbọ́n wọ́n ní irọ́ ni pé kò sí ni tó gbóná wojú ẹkùn pé ta ló tó bẹ́ẹ̀ tó máa rọ Aláàfin Ọ̀yọ́ tó máa ràn wọ́n lóyè. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin tèmi mo dúró ná lórí ìkànnì yìí náà ni ẹ má yí kúrò ń bẹ̀ o ẹ bá wa follow program ẹ bá wa follow page yìí ẹ make sure pé like ẹ fi sí favourite yín ó tún dìgbà kan náà ó dàbọ̀ ẹ̀yin tèmi ẹ jẹ́ rí comment yín lábẹ́ fọ́rọ̀ yìí ó ire o.